alhamdulilayi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n by two ṣe wà lénìí. Thank you for joining me. Ẹ̀yin èèyàn burú. Mo gbèrú, mo jùrù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìkàmọ̀ nìyí o. Kó bàjẹ́ èlèrò ìkà ò ní rí wa mú ẹ sàmí àṣẹ o. Àmì o, Olúwa mi yóò gbà mí lọ́wọ́ àṣebí. Gbà wá o, Olúwa wa gbà wá lọ́wọ́ àṣebí. Gbà wá o, Olúwa wa gbà wá lọ́wọ́ àṣebí. Ìkà ò pé kílé alára màmá wò ó. Ìkà ò pé kẹ́ni bímọ ó jèrè ọmọ o. Emmanuella. Ìkà ò pé kẹ́ni rẹ̀ bàrọ́bẹ̀ jẹ́ o. Ìkà ò pé kílé ayé ẹ̀dá rojú ẹni Ọlọ́run bá là ló lè yọ o. Gbà mí o, Olúwa mi yóò gbà mí lọ́wọ́ àṣebí. Ẹ̀yin lẹ ní ogún, ẹ̀yin lẹ tún ní kò gún. Olúwa o, kí ló dé? Ẹ̀dẹ̀ nǹkan tó sí ńbẹ̀ ẹ̀dẹ̀ fi sínú ayé ọkọ àtìyàwó. Ṣé ọkọ àtìyàwó wọn lè ṣe mistake níta ni? Ká dẹ̀ dákẹ́ síbẹ̀ kó dẹ̀ wà bẹ́ẹ̀. Wọn ò lè ṣe mistake. Ẹ̀yin kan ti ń gbóró sínú ọkàn wọn. Ẹ fẹ́ kí obìnrin yẹn máa bínú. Kí ló dé? Kò yẹ bẹ́ẹ̀. It has nothing to do with ó nífẹ̀ẹ́ rẹ o, kò nífẹ̀ẹ́ rẹ o. Báwo lẹ ṣe fẹ́ measure wọ́n nífẹ̀ẹ́ ara wọn àbí wọn ò nífẹ̀ẹ́ ara wọn pẹ̀lú that little thing outside? Little thing nǹkan tó ṣẹlẹ̀ yẹn, báwo lẹ ṣe fẹ́ measure ẹ̀? Wọ́n ní ká mọ̀ wá ara ẹni ó ní ìrọ̀rùn o. Ẹ mọ̀ wá ara yín ó ní ìrọ̀rùn. Ẹ gbà fọ́lọ́run ó ní ìsinmi. Gbà fọ́lọ́run nínú irú ọkọ tọ́lọ́run fún ẹ. Ẹ mọ̀ wá ara yín ó ní ìrọ̀rùn. Ìyàwó mọ̀ wọ ọkọ ẹ̀. Ọkọ mọ ìwà ìyàwó rẹ̀ lórí pé kí ìyàwó mọ̀ wọ ọkọ. Òun ni mo fẹ́ sọ lénìí so that kí fídíò yẹn mọ̀ pọ̀. Ìyàwó mọ̀ wọ ọkọ rẹ̀. Study ọkọ rẹ̀. Kí ló fẹ́? Kí ni ò fẹ́? Obviously, Emmanuella ti mọ̀ pé Alhaji ò fẹ́ rú gbogbo pẹpẹmẹ́ǹtì. Obviously, Emmanuella ó yẹ kó o ti mọ̀ pé Alhaji ò fẹ́ rú gbogbo orú kìíní. So tó bá di next time, tó bá fẹ́ lọ outing, mọ irú nǹkan tó mọ̀ gbé wá síwájú ẹ̀ as surprise. Surprise things. Ó lè má wú àwọn ọkùnrin mi lórí. Surprise things. Ó lè má determine ìfẹ́ àwọn ọkùnrin mi sóbìnrin. Ìwọ as obìnrin tó determine láti hold ilé rẹ̀, tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tó bẹ́ẹ̀, follow bó ṣe fẹ́. Àìmọ̀wá ara yín, ẹ̀yin obìnrin mi, òun ló fa wàhálà. Ẹ mọ̀wá ara yín. Number one is man yẹn ó ti wà over tired pẹ̀lú surprise party of birthday. Ó ti tired. Obviously, ẹ rí i pé kò tiẹ̀ appreciate because he doesn't like such surprises. Ó tún wá ń gbẹ́nu bọ̀ bí surprise. Perhaps bóyá ẹ̀ tí ẹ̀ ṣe kissing yẹn gan rí nílé báyìí. Bóyá ẹ̀ tí ẹ̀ ṣe irú kissing yẹn, irú gbogbo surprise kissing yẹn, bóyá ẹ̀ ṣe rí, ó wá fẹ́ ṣe ń ta, ó sì mọ̀ pé Alhaji eléyàn púpọ̀ ni wọ́n, ìyàwó pọ̀ mọ́ pọ̀. Nígbà tí ìwọ bá bẹ̀rẹ̀ irú eléyìí ní gbangba, àwọn yòókù nǹkan báwo ni wọ́n ṣe? Ó tún wá kun ẹnu ní lipstick. Wàá rí i pé Alhaji automatically wọn ò fẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ mọ̀ ìyà síbi tí kò dáa. Kò yẹ ṣe pé Alhaji ò fẹ́ràn ìyàwó rẹ̀ Emmanuella beautiful queen. Kì í ṣe pé kò fẹ́ràn rẹ̀. But ẹ mọ̀ wá ọkọ yín. Kì í ṣe ọkọ tó like affections níta. Kì í ṣe ọkọ tó ń ṣe kì í ṣe ọkọ tó wà romantic níta. Ẹ rí Alhaji bóyè ni wọ́n máa ń ṣe gbogbo nǹkan wọn. Secret ni. Ìyẹn ò wá sọ wípé Emmanuella bó wọ́n ṣe sí Emmanuella yẹn bí àwọn ò fẹ́ràn ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe máa wò. Wọ́n fẹ́ràn rẹ̀ dákú. Wọ́n fẹ́ràn rẹ̀. Iná nu. Wọ́n fẹ́ràn Emmanuella eléré. Ẹ má jẹ́ sọ́tàn. Kí ni? Alhaji fẹ́ràn Emmanuella bí bet. Èwo ni surprise kissing? Ẹ̀yin náà lẹ́kùn ẹnu bí ti rẹ́ẹ̀dì. Alhaji ò fẹ́ bẹ́ẹ̀.
nígbà tó bá kiss aláàjì ṣé ò ní stain ẹ̀ pẹ̀lú red ó sì sénà ó sì peck wọn lẹ́gbẹ̀ẹ́ wọn ò fẹ́ kí red yẹn show létè wọn ni wọ́n fi nù ún ṣé yẹn wá ní pé kí wọ́n mọ̀ fẹ́ràn ara wọn. Ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin oní surprise birthday party kò mean ní continuous love fún yín lọ́dọ̀ ọkọ yín kò mean. Àwọn ọkùnrin míì appreciate ẹ̀ wọn appreciate ẹ̀ àwọn ọkùnrin míì èmi ò sọ pé aláàjì o àwọn ọkùnrin míì ó lè jẹ́ pé obìnrin tó ti ẹ̀ pariwo tí ò mọ̀ nípa pẹpẹrẹpẹ yìí òun ni wọ́n mọ̀ nífẹ̀ẹ́ ní kọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní mọ̀ ni wọ́n nífẹ̀ẹ́ gidi gan náà eléyìí pariwo àwọn ọkùnrin máa ń like obìnrin tó quiet ńgbà mi tí è ṣàláriwo tó èso ní pẹpẹpẹpẹ must know must do must show àwọn ọkùnrin ni wọ́n like secrets ṣe wo aláàjì bí wọ́n despite the fact pé olórin ni wọ́n is reserved is a reserved person ó fẹ́ kí intimacy kó wà hidden from anybody irú wọn máa ń gbóná lórí bẹ́ẹ̀dì o wọ́n máa ń gbóná gan bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó hàn síta Emmanuella ẹ mọ̀ wá ara yín fún díẹ̀ yìí from now on study irú èèyàn tí ọkọ rẹ̀ jẹ́ dáadáa so that irú mistake báyìí tó máa jẹ́ kí èèyàn wà moody at the end of the day torí inú fídíò yẹn tẹ́ bá wọ́n sìn ẹ rí i pé bí aláàjì ṣe ó jẹ́ kóbìnrin yẹn look somehow ó jẹ́ kó feel down mọ́ dẹ̀ gbọ́ ọ̀rọ̀ táwọn èèyàn sọ àwọn míì gan kan wọ́n ṣe wọ́ọ̀sì jù sí wọn wọ́n sì dákẹ́ that does not mean pé ọkọ ò nífẹ̀ẹ́ ọkọ yẹn sì nífẹ̀ẹ́ àwọn ọkọ míì bí wọ́n ṣe wà nìyẹn ẹ̀rọ ọkọ àtìyàwó ọkọ wà níwájú ìyàwó wà lẹ́yìn tí wọ́n bá ń jáde lọ wọ́n á dẹ̀ dé agbo ẹ̀tẹ̀ ní rí connection wọ́n dẹ̀ wà ń bẹ̀ 20-25 years kò dẹ̀ síjà láàrin wọn àní mọ̀wọ́ ọkọ rẹ ẹ mọ̀wọ́ ọkọ yín o olójẹ́ kí n wá tún já síbi eléyìí mọ̀wọ́ ọkọ rẹ àwọn ọkọ míì wà tó jẹ́ pé tẹ́ bá wà lórí bẹ́ẹ̀dì tẹ́ ń ṣeré ọmọ tẹ́yìn kan mọ́ pariwo yá àwọn ọkọ mi ò fẹ́ bẹ́ẹ̀ o mọ́ pariwo òṣì tẹ́ mọ́ pa lórí bẹ́ẹ̀dì o ẹ̀yin kan ẹ wàá di noise maker sórí bẹ́ẹ̀dì ẹ di noise maker torí pé kí ni ọ̀rẹ́ rẹ ti sọ fún ẹ pé bí ọkọ òun ṣe mọ́ ń jíjà nìyẹn ọ̀rẹ́ rẹ ti sọ fún ẹ pé bí ọkọ tó mọ́ ṣe ń jíjà nìyẹn ìwọ náà wá ní kó mọ́ pariwo fún ọkọ rẹ olómọ jíjà rẹ ta ló sọ fún ẹ pé nǹkan tọkọ rẹ fẹ́ nìyẹn study ọkọ ẹ bóyá o ní silent ni tó wọn máa ṣe kèsì oní gbàgbàgbà for what ọkọ rẹ lè mọ́ nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ o lè mọ́ nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ ẹ̀yin tèmi alálùbáríkà ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ọkọ àtìyàwó lélẹ́yìí èmi ní láti sọ tíyàn bá ti mọ̀ wá ara ẹni wàláì kò ní síjà ẹ mọ̀ wá ara ẹni ẹ mọ̀ wá ara yín ìwà tẹ́ wá mọ̀ pẹ̀lú ara yín yẹn ó lè máa núnà fúnra yín you understand me so gbogbo ẹ̀yin tẹ́ wá ń wish wọn bad gbogbo wishing bad tẹ́ wish wọn ẹ̀yin ló máa dàrí lé lórí o ẹ má wish wọn bad o aláàjì nífẹ̀ẹ́ Emmanuella dákú Emmanuella mọ̀ ìyá láyé rẹ́sẹ̀ aláàjì náà jẹ ní nítorí pé wọ́n reserve níta iná pití iná pẹlẹbẹ talẹ́ òní àyàtọ̀ ìdájọ́ òní ṣe é kó níjojúmọ́ lọ́rọ̀ aláàjì náà tó ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ ń suffer erectile dysfunction sóyè yín product ti rẹ́dí o product ó ti rẹ́dí o product ti rẹ́dí o product ó ti rẹ́dí o sóyè yín product ti rẹ́dí o ẹ pàdé mi lórí Facebook soon ẹ pàdé mi product ti rẹ́dí o tẹ́ ẹ̀ ń suffer lórí erectile dysfunction àti ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní one problem or to the other product ti rẹ́dí ẹ contact on phone by 2.